Torera apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Torera fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Torera apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí. Torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Torera apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù. Ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lẹ́yìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí kọ́mẹ̀ntì wa ni ó máa determine bí fíìmù ṣe máa tètè jáde àti bá bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Torera apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Torera fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n
mo láyọ̀ láti sọ fún yín pé Tóyọ̀rá apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde, ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde, wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó, wọ́n fẹ́ mọ ìyà wa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí, ká má gbàgbé láti subscribe sórí channel yìí. Torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tóyọ̀rá apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wò fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí kọ́mẹ̀ntì wa ni ó máa determine bí fíìmù ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tóyọ̀rá apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tóyọ̀rá fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Lánìyàn àti Àìná Gold, wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef, wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́. Ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá a bá wò, a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóyọ̀rá apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde, ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde, wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó, wọ́n fẹ́ mọ ìyà wa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí, ká má gbàgbé láti subscribe sórí channel yìí. Torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tóyọ̀rá apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wò fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù
kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó lè ra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tó lè ra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé tó lè ra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí, torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section tó lè ra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lẹ́yìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó lè ra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé.
Tórira fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá a bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tórira apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section. Tórira apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù. Ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí. Kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tórira apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tórira fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá a bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tórira apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira.
ẹ ká comment nínú comment section tó rẹra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Tó gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó rẹra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tó rẹra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé tó rẹra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ ìyà wa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí, torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section tó rẹra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó rẹra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde.
ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tórira fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tórira apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tórira apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wò fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá dẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá bá ṣe subscribe sórí channel yìí sí. Kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tórira apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tórira fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tórira apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn.
ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde, ẹ jẹ́ ká comment síbẹ̀, torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó, wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí, ká má gbàgbé láti subscribe sórí channel yìí, torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment nínú comment section tó yẹra pákéjì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lẹ́yìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ó bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó rẹra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tó rẹra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé tó yẹra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde, ẹ jẹ́ ká comment síbẹ̀, torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó, wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí, ká má gbàgbé láti subscribe sórí channel yìí, torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment nínú comment section tó yẹra pákéjì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lẹ́yìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti
Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Torí ra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Torí ra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Torí ra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí, torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Torí ra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wò fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Torí ra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Torí ra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold
wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóyọ̀rá apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí. Torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tóyọ̀rá apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù. Ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wò fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá dẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí comment wa ni ó máa determine bí fíìmù ṣe máa tètè jáde àti bá bá ṣe subscribe sórí channel yìí sí. Kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tóyọ̀rá apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tóyọ̀rá fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold. Wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóyọ̀rá apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí. Torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tóyọ̀rá apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù. Ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé,
ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Torí ra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ láǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Torí ra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Torí ra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí, torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Torí ra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section, kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Torí ra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́.
torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí. Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tórira fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóríra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde, ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tóríra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti wò tó bá ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá bá ṣe subscribe sórí channel yìí sí. Kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tóríra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí. Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tóríra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóríra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde, ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí,
ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment nínú comment section tó rẹra pákéjì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó rẹra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tó rẹra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá a bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé tó rẹra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ ìyà wa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment nínú comment section tó rẹra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí, very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí,
ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó rẹra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tó rẹra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́, ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tó Rẹra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí, torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn, ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tó Rẹra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wò fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá dẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section, torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tó Rẹra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ ẹ̀. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tó Rẹra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef
wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́ ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóyọ̀rá apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tóyọ̀rá apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù. Ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lẹ́yìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ó bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá bá ṣe subscribe sórí channel yìí sí. Kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Tóyọ̀rá apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ láǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé? Kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Tóyọ̀rá fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọ́n máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́ ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́pẹ́ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Tóyọ̀rá apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section Tóyọ̀rá apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù. Ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wo fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lẹ́yìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì
ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá a bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe. Torí ra apá kejì. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí apá kejì máa jáde. Ẹ jẹ́ ká farabalẹ̀ ká wo fídíò yìí dé òpin. Fún gbogbo àwa tí ó jẹ́ pé àkọ́kọ́ tí a máa darapapọ̀ mọ́ orí channel yìí rèé, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, ká tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell yẹn la máa kọ́kọ́ ní àǹfààní láti wò tó bá ti jáde gbàrà. Kí ló dé, kí ló fà á tó jẹ́ wípé àfẹ́ra ó ṣe wá di ogun ẹlẹ́wọ̀n báyìí? Rahman ń jẹ ìyà ìfẹ́ nínú ẹ̀wọ̀n o. Pẹ̀lú bó ṣe ń jẹ ìyà nínú ẹ̀wọ̀n ni ìyá rẹ̀ tún fò sánlẹ̀ tó kú. Ìyà pọ̀jù fún ọmọkùnrin yìí nítorí pé ó nífẹ̀ẹ́ Mobímpé. Torí ra fíìmù yìí jẹ́ fíìmù kan tí gbogbo ènìyàn gbọ́dọ̀ wò. Ṣébi tí ayé lajú dé yìí ni àwọn kan wọn máa fi ọmọ wọn dọ́rẹ̀ẹ́. Anta Laniyan àti Aina Gold wọ́n ní pé dandan àfi kí ọmọ àwọn tó jẹ́ Lateef Adédìméjì àti Mobímpé kí wọ́n fẹ́ra wọn. Mobímpé lòun ò ṣe títí Lateef wípé àfi ọmọkùnrin Rahman yìí ni òun fẹ́. Ṣùgbọ́n Lateef ní dandan àfi kí òun fẹ́ Mobímpé. Wàhálà ti wà o. Irú àwọn fíìmù báyìí ló yẹ ká máa sọ̀rọ̀ nípa ẹ̀. Irú àwọn fíìmù tó wà interesting báyìí ló yẹ kí gbogbo wa ká máa wò. Tẹ́kọ̀ tá bá wò a máa kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi níbẹ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé Torí ra apá kejì kò ní pẹ́ jáde mọ́. Fún gbogbo àwa tí a ti wò, ẹ jẹ́ ká comment sínú comment section yẹn. Ọjọ́ wo ni a fẹ́ jẹ́ kó jáde? Ẹ jẹ́ ká comment síbẹ̀. Torí pé àwọn tí wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ mọ bí a ṣe ń retí ẹ̀ tó. Wọ́n fẹ́ mọ iye àwa tí à ń retí ẹ̀. Ká comment síbẹ̀, ká like fídíò yìí. Ká má gbàgbé láti subscribe sórí channel yìí. Torí pé gbogbo àwa tí a bá ti subscribe sórí channel yìí la máa ní àǹfààní láti ọgbà tó bá ti jáde gbàrà. Àwa tá a bá ti subscribe la máa kọ́kọ́ wò. Bá ṣe ń subscribe yẹn, ẹ jẹ́ ká tẹ notification bell tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button yẹn. Ká lè jẹ́ ẹni àkọ́kọ́ tí a mọ̀. Òṣèré wo ni àwa fẹ́ràn jù nínú fíìmù yìí? Òṣèré wo ló gbé wa débẹ̀? Ẹ má gbàgbé lórí channel yìí pé à ń fún àwọn èèyàn ní ẹ̀bùn 10,000 naira àti 15,000 naira. Ẹ ká comment sínú comment section. Torí ra apá kejì àti òṣèré tí a fẹ́ràn jù, ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Comment tí ó bá ti ní like jù ni á jẹ ẹ̀bùn wa. Ká má gbàgbé, ẹ jẹ́ ká comment síbẹ̀. Fún gbogbo àwa tí a ti wò fíìmù yìí àti miss gidi gan o bí àṣẹ lóyìnbó, ẹ jẹ́ ká lọ sí orí Àpáta TV láti lọ wò. Apá kejì ó ti fẹ́ jáde báyìí. Very interesting movie ni tí gbogbo wa gbọ́dọ̀ wò. Ẹ má gbàgbé láti comment sínú comment section. Kẹ́ ẹ dẹ̀ subscribe sórí channel yìí, kẹ́ ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́. Torí gbogbo àwa tá bá ti subscribe tá tẹ notification bell, àwa la máa kọ́kọ́ láǹfààní láti mọ̀gbà tó bá ti jáde, láti ìgbò tó bá rẹ̀ ti jáde pẹ̀lú. Díẹ̀ ló kù kí Lateef Adédìméjì kó pa Rahman sínú ilé níbi tí ó ti ká òun àti Mobímpé mọ́. Ṣùgbọ́n ṣé nǹkan tí Bímpé ṣe ó lẹ́tọ̀ọ́ bó ṣe gbé flower vase tó fi fọ́ orí Lateef Adédìméjì? Torí pé tí ò bá fọ́ flower vase yìí mọ́ ní orí, ó ṣeé ṣe kó pa Rahman síbẹ̀. Kí ni a lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù yìí? Kí a má gbàgbé láti comment sínú comment section. Torí comment wa ni ó máa determine bí fíìmù yìí ṣe máa tètè jáde àti bá a bá ṣe subscribe sórí channel yìí sí, kí a sì tẹ notification bell tí ó wà ní ẹ̀gbẹ́ subscribe.